Ààrẹ Buhari foyè tó ga jùlọ nílẹ̀ yìí dá Tinubu àti igbákejì rẹ̀ lọ́lá. Ààrẹ orílẹ̀-èdè yìí Muhammadu Buhari ti foyè tó ga jùlọ nílẹ̀ yìí dá ààrẹ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn sípò nílẹ̀ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Alhaji Kashim Shettima lọ́lá. Ayẹyẹ ọ̀hún tó wáyé nílùú Àbújá lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù karùn-ún yìí làwọn kọ̀ọ̀kan tí wọ́n wà níbi ètò náà ti sọ pé wọ́ọ́rọ́wọ́ ni gbogbo ètò ọ̀hún lọ tí kò sí ìkọlùkọgbà lákòókò tí wọ́n ń ṣohun gbogbo lọ́wọ́. Aláròyé gbọ́ pé oyè Grand Commander of the Federal Republic GCFR ni wọ́n fi dá Tinubu lọ́lá nígbà tí wọ́n foyè Grand Commander of the Order of Niger dá Alhaji Kashim Shettima lọ́lá ní tirẹ̀. Àwọn ayẹyẹ tó ń lọ lọ́wọ́ yìí nínú ilé ìjọba Aso Rock nílùú Àbújá ni wọ́n ti là kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn ètò tí wọn yóò máa ṣe ṣáájú àkókò ìbúra fún Tinubu èyí tó máa wáyé lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún yìí nílùú Àbújá níbẹ̀. Akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí Boss Mustapha tó tún jẹ́ ọ̀kan lára àwọn ìgbìmọ̀ tó ń rí sí bí ètò ọ̀hún yóò ṣe kẹsẹ̀ járí láyọ̀ àti àlàáfíà sọ pé kò sóhun kankan tó lè dá ètò ìbúra sípò Tinubu dúró rárá. Ètò náà ti parí pátápátá báyìí, ohun tó kù ni pé kọjọ́ 29 ọ̀hún dé ni. Ó ní à ń ṣiṣẹ́ takuntakun báyìí láti rí i pé gbogbo nǹkan lọ déédéé gẹ́gẹ́ bá a ti ṣe pilẹ̀ rẹ̀. Kò sóhun náà tó lè dí wa lọ́wọ́ pé kí Tinubu má gbàjọba rárá. Onírúurú ètò láti là kalẹ̀ báyìí, lára rẹ̀ ni èyí tó wáyé lónìí. Bó bá sì ti dọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí ni wọ́n máa ṣèbúra fún Tinubu láti lè gbàjọba orílẹ̀-èdè yìí. Àwọn ẹ̀ṣọ́ aláàbò pàápàá ti wà ní ìgbáradì báyìí, wọ́n dúró sẹpẹsẹpẹ. Akọ̀wé ìjọba ọ̀hún ní ètò ìbúra sípò náà yóò bẹ̀rẹ̀ ní nǹkan bíi aago 10 àárọ̀ lọ́jọ́ náà gan-an. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.